eku tó bá ń jẹ àsálà ìbẹ̀rẹ̀ àsálà ó máa ń dùn ni o ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ire tó bá rọ́jú tó bá jẹ wúro ìbẹ̀rẹ̀ wúro ó máa ń korò ni ṣùgbọ́n táwọn méjì tó bá padà bomi sí ìgbẹ̀rẹ̀ àsálà ó máa ń korò ni o gbogbo alamọ̀ wípé adùn òun ló ń gbẹ̀yìn ewúro eléyìí fi wọlé sórí ètò yìí ètò wa àrọ́bá lẹ́tọ̀ ètò làrọ́bá bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ni òní bàbá ìtàn tó Tajudeen Adébáyọ̀ tó gbé ọmọ sí olórí ọ̀dọ́ world best ọbẹ̀ pìrìsẹ́ńtà ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe ló ti gbé ìlú Meiran òun la wà lọ́jọ́ tòní láti mọ ìtàn ìlú Meiran ó ti wà pẹ̀lú kábíyèsí Meiran ìgbà tó tó gbá níjọba gbọ́nmi pọ̀nkọ̀ tó tó pọ̀nkọ̀ níjọba baálẹ̀ odò baálẹ̀ tó tó baálẹ̀ ńkọ́ ṣe bóun níjọba aládé kábíyèsí o kábíyèsí ẹ bá dárúkọ yín kúkú fún àwọn aráalé. orúkọ tèmi ni aláyélúwà ọba Dr. Samuel Awoyemi Ismaila Adisa Adéwálé Ọ̀rọ̀jà Akarakiri Ẹkùn Chugu the Onímìíràn of Meiran Kingdom Awori Land Lagos State. ẹ ṣé gan kábíyèsí ẹ bá dárúkọ díẹ̀ fún wa nínú àwọn agboolé tó wà ní ìlú Meiran. agboolé pọ̀ ní Meiran bó tilẹ̀ jẹ́ pé agboolé Odù Ọ̀rọ̀jà ó dá dúró torí Odù Ọ̀rọ̀jà ló tẹ̀ Meiran dó agboolé Adélùọlá agboolé Ilétù agboolé Apènà agboolé Aṣípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn agboolé tó wà níbí agboolé Ológun wà agboolé Ògúnbíyì wà láwọn tí wọ́n ń jẹ Ilétù Afọbajẹ nílùú Meiran. kábíyèsí ọba mélòó ló ti jẹ nínú ìlú Meiran gan. ẹ ṣeun olótù ọba kan ṣo ló jẹ ní èyí tó jẹ́ pé èmi ni mo ṣe ìkejì ọba ìkejì lèmi jẹ́. kábíyèsí kárí pẹ́ lórí kírùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ kẹ́sọba ojú kó pẹ́. kábíyèsí àrọ́bá lẹ́tọ̀ ètò làrọ́bá bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ni òní bàbá ìtàn. àwọn tó ń wò wá lẹ́yìn ojú tẹ fi wọ̀ rí fọ́ o bẹ́ẹ̀ ni títẹ tí fọ́ gbọ́ wa kò ní di ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ lórí ìkànnì tá a wà yìí ní NIGBATI TV channel 137. kábíyèsí àwọn tó ń wò wá lẹ́yìn wọ́n fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ṣe kékeré nígbà ìwé yín tẹ̀ fi wá tó àkókò yìí. a bí mi ní ọjọ́ Monday ọjọ́ kejì oṣù kẹta ọdún 1968 ìlú Meiran yìí ni wọ́n bí mi sí tí mo ti ṣe kékeré mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Meiran yìí náà ní St. John African Blessed School church school àwọn kristẹni náà dá léèwé náà lẹ́gbàá náà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwọn kristẹni àti àwọn mùsùlùmí wọ́n ní iléèwé wọn gbà náà St. John African Blessed Church School ni mo lọ ní ìpele alákọ̀ọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ìkẹfà kíláàsì kẹfà lẹ́yìn ìgbà náà mo bọ́ sí iléèwé girama ní Ìpájà secondary school Àwórì Anglican Comprehensive High School nígbà náà mo lọ sí ìpele kìíní ní ìta ń pè ní form 1 form 2 form 3 form 4 class 4 yẹn ni mo ti kúrò ní ìlú Meiran yìí nígbà náà lọ́hùn ní 1980 sí 81 82 mo wá padà sí ìlú Ọ̀tà ibẹ̀ ni mo ti lọ parí ẹ̀kọ́ mi ní Anglican Grammar School ní Ọ̀tà mo instead kan gbé mi sí class 5 lọ́hùn gẹ́gẹ́ bọ́n ṣe mọ̀ pé class 4 mo ti kúrò ní Èkó wọ́n gbé mi padà sí class 4 àwọn tó jẹ́ ẹlẹgbẹ́ mi wọ́n ṣáájú mi ní Anglican yìí ní Àwórì tí wọ́n fi ṣáájú mi jáde ṣùgbọ́n mi náà bá wọn lọ́nà mo tún yà wọ́n mo ṣáka ìwé mi ní Anglican Grammar School lọ́tà mi ò nígbà náà kò sí alábàárò kò sí ìrànlọ́wọ́ àwọn òbí mi kì í ṣe pé wọ́n yó wọ́n dẹ̀ là èmi fúnra mi mo ṣá struggle pẹ̀lú àwọn ọ̀rẹ́ nígbà náà tá a jọ máa ń kóra wa kiri àwọnú iléèwé LASU nígbà náà lọ́hùn mo wà ní ìpele kìíní ìkejì ní ìtọ́jẹ́ pé àwọn bàbá mi dẹ̀ ń ṣọ́ mi àṣewọ̀n tí ẹ fẹ́ kí n lọ léèwé iṣẹ́ àwọn bàbá ńlá wọn tó jẹ́ babaláwo náà fẹ́ kí n ṣe ọjọ́ náà jẹ́ ọjọ́ Monday àbí Wednesday lọ́jọ́ náà mo kàn rí wọn that was 1991 or 92 wọn kàn èmi rò kàn wá kí mi ní àtàwọn ọ̀rẹ́ wọn kan bàbá yẹn bàbá Olúgbòde náà ń pè kí n má ba story jìnnà wọn kàn wà mú mi ní pé bóyá kàn jáde mo rò kàn gbé mi bọ́ sọ́tà
wọ́n àti màmá mi àti bàbá mi wà níwájú mọ́tò àwọn pickup onílẹ̀kùn ẹyọ kan àti ti driver tó fi jẹ́ méjì tí ò ní ìpele lẹ́yìn tó jẹ́ ẹ̀yìn tí wọ́n máa jókòó gan inú òrùn lè wọ́n máa wà inú òrùn iná wọn àti gbé mi ní dédé aago 12 sáago kan àṣé ìlú Ìjẹ̀bú ló ń gbé mi lọ bí mo yẹ tán kan wà lọ mo kàn gbé travelling bag mi gbà náà kí n pọn báàgì sẹ́yìn a máa ń fi báàgì kọ́ tá a máa ń ṣàkóńgbà yẹn ní iléèwé yunifásitì ni wọ́n bá gbé mi abádéjẹ̀bù àti wọ́n ti plan pẹ̀lẹ́ tó ń mú mi lọ bá kọ́lọ́n kó bá mi foríjì ọ̀gá wa náà bàbá wa Olúwa Adénáyọ̀ Òkè Owó akọ́fàmẹ́ níwọ̀n ọ̀la àwọn bàbá dáadáa ni wọ́n dẹ̀ mú mi bàbá Ògúndé sì wà láyé ilé bàbá Ògúndé náà wà mú mi lọ Ọ̀sọ̀sà lọ́dún náà lọ́hùn bàbá Ògúndé sì wà láyé bàbá Ògúndé kú ní April 4 1990 ọjọ́ Thursday mo kàn mú yẹn ni kì í ṣe pé àbèrè yẹn bí wọ́n ṣe mú mi débẹ̀ nìyẹn wọ́n ti plan àwọn bàbá mi dẹ̀ ṣàdúrà wọ́n ṣe oríṣiríṣi wọ́n bá níbí ni màmá gbé o àwọn màmá á wò mí o odidi ọdún 4 wọn wá wò mí wọ́n àbádọ́ mi síbẹ̀ mí ń dẹ̀ mọ́ náà mo sì kéré ńgbà náà àti ìní ọpọlọ bákan láì jẹ́ pé èèyàn gbọ̀nà Òṣòdì kò sí bóyá fẹ́ dé Ìjẹ̀bú nígbà náà kò sí ìsìnkú à ń gbọ̀nà Abẹ́òkúta à ń gbọ̀nà Irọ̀ à ń gbọ̀nà nǹkan ńgbà náà mi ì sámọ̀nà láti pa ọ̀gá mi gan tiẹ̀ fún mi láyè láti wá bí mo máa ṣe wà ń bẹ̀ títí nìyẹn Ọlọ́run dẹ̀ fún mi lẹ́kọ̀ọ́ náà kọ̀ mo wà ń bẹ̀ títí mò ń kẹ́kọ̀ọ́ yẹn ọ̀gá mi mú mi bí ọmọ ni kò wò pé bóyá mo wá kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn so ìrẹ́pọ̀ tó dá wà láàrin mi àtàwọn aráàlú èmi náà dẹ̀ kọjá àyè mi títí tọ́lọ́run fi ṣe tí mo fi ṣe freedom mo gba òmìnira lọ́dọ̀ ọ̀gá mi wọ́n ní kí n máa lọ sílé lẹ́yìn ìgbà náà bàbá mi tún ti wá taari ní ẹ̀bọ̀ lẹ́yìn ọdún 4 mo tó fojú kan àwọn òbí mi kémi náà tó ṣẹ̀ lọ sí ìlú mi padà mo dẹ̀ wà lọ́tà yẹn náà mo practice iṣẹ́ yẹn bàbá mi náà wà láyé àwọn náà wọ́n ń ṣe oníṣègùn wọ́n ń ṣe babaláwo so àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni bàbá mi aràn mi ń ṣe èmi náà lè fi style ràn wọ́n ṣe pé ẹ bá mi ṣe bá àjọ ń ṣe títí tí mo fi wà ní ìlú Ọ̀tà nígbà tó yá ní 2006 ọba wa tó jẹ́ ní 2003 yẹn ó gbẹ́sẹ̀ ní 2006 bí ọdún 3 náà lò lẹ́yìn ìgbà náà 2006 wọ́n ti ń wá ọmọ ọba tó máa jẹ́ àwa náà dẹ̀ jẹ́ ìdílé méjì ló ń jọba ní ìtọ́jọ́ pé ruling house yẹn àwọn baba ńlá wa ìyálé àtìyàwó ni wọ́n fi ṣe ruling house ìyálé Àìná Àjà ìyálé ní Fáfúnmi Àìná Àjà yìí ní ìyàwó ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ jọba àkọ́kọ́ yẹn tó jẹ́ pé àwọn sáìdì tiwa owó pọ̀ lọ́wọ́ wọn dẹ̀ ní tó bá lówó ni kó lọ mú ọba lẹ̀ wíṣì tó jẹ́ pàwọ̀ ìyálé ló yẹ ká kọ́ jẹ́ ṣùgbọ́n torí pé ó wà lọ́wọ́ ti àwọn ìyàwó Àìná Àjà ìbọn yẹn produce ọba nígbà náà nìyẹn nígbà tó wá di ẹlẹ́ẹ̀kejì téèyàn ti lọ wọ́n tún wá fẹ́ try láti tún jẹ́ páwọn náà tún fẹ́ rè mí àṣàrà wọn tí Ọlọ́run lò láti kó sọ ní pé méjì ní ẹ fi lọ àwọn kejì náà tán bá lọ́mọ yìí tán bá láwọn ò ní ó tó kàn láti ṣe wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ wọ́n bá fi lọ àwọn ti kejì wọ́n bá ní àwọn máa wà nígbà náà wọn náà kọrúkọ àwọn èèyàn bíi 30 something tí wọ́n ní interest láti náà jẹ tèmi ò tiẹ̀ pẹ̀lú nínú ìwádìí wọn tán náà lọ sígbà lọ ságbọ̀n náà ní wọn tí rẹ ni tán máa fi jọba yìí o kàn máa lọ wá o ránṣẹ́ wá rántí irúkọ orú àwa ọmọ ránṣẹ́ forúkọ tèmi náà ẹ ṣáàjà tiẹ̀ fi wọ́n sí kí wọ́n dà ipá àmú wọn Ọlọ́run wá gbòógì fọ́lẹ̀ inú àwọn tán wá tún kù bíi 3 ó kù 2 inú 2 yẹn ọ̀nà ẹ̀yọ̀ kan ṣáná máa mú ló wá fi jẹ́ pé orúkọ tèmi náà ṣàn sọ pé ó jáde pé láti mú nígbà tí wọ́n pè mí ní 2007 fún nǹkan yìí èmi ò tiẹ̀ ráyè gbogbo yẹn rárá pé ọba kí ni fẹ́ fi yẹn ṣe èmi náà ti lọ ń dábàá bọ́ba mo mọ ohun tó ń fojú kàn lọ́hùn mo mọ oríṣiríṣi tó ń rí so mo mọ púpọ̀ nù bá ṣe ń jọba àti ohun tó bá máa ń rí ní àdójúkọ àwọn challenges mo dẹ̀ kọ̀ nígbà náà lọ́hùn bàbá mi náà kọ̀ màmá mi náà tiẹ̀ láìkẹ́ pé kàn máa pààyàn lẹ́mọ̀ àwọn bí àmà ni ẹ má bá ń pa o ẹ má bá ń pa o ẹ ṣe pa kínní ẹ má pa kínní kan èmi náà dẹ̀ fara mọ́ ọmọdé ń ṣiṣẹ́ lọ ohun tó lè disturb mi láti má ṣiṣẹ́ tí mò ń ṣe láti má máa ṣe àwọn fraternity and other things táwa nù oríṣiríṣi àmọ́ ní mi ò lè ṣe o so nígbà tó di 2007 yẹn 2007 wọ́n bẹ̀rẹ̀ sí oríṣiríṣi wọ́n rányàn sí mi wọ́n ń ṣe nígbà tó yá wọ́n mú bàbá mi àti ìyá mi wálẹ̀ láwọn tó ti sọ pé bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ àwọn náà bá tún ní kí n má wọ̀rì kí n máa lọ àwọn ẹ̀mí ò tí ì lè lọ mo rántí pé mo ṣàṣàkó ńlé nígbà bíi ọdún 2 mo lọ sí Ìjẹ̀bú yẹn padà láti lọ sọ fáwọn ọ̀gá mi yẹn báyìí náà máa sọ kankan wọn ní ó dẹ̀ dá o tí n bá ti padà dé lù kí n sọ pé mo ti gbọ́ o ohun tó bá yẹ ká ṣe ní ètùtù àṣẹ o wọ́n dẹ̀ ń bá mi ṣàwọn kankan títí mo fi wà lọ́hùn mo ṣá wálé everybody welcome mi kí ló dé bó lọ láti jọ ìmú ni mo travel ni wọ́n bá ní ó yá o ìwọ ni kíní ìmú o ìwọ ni nǹkan kan ṣe bá ẹ̀wọ̀ láti 2007 nìyẹn
títí di 2014 odidi ọdún méje gbogbo nǹkan yẹn lọ síwájú. wọ́n bá ní ọ̀la ni àtúndì ìjọ mi á ṣe títí ṣá àtẹ̀tí lùsọ̀p ní 2012-13 pé wo ìráyè ọba lọ́la kábíyèsí kíní kan bá débi ẹ wo ẹ má kó mi lọ́ba lọ́la àwọn jẹ́mi tẹ́ ráyè kíní mo ti wá padà sí táwọn padà pé kí n máa jayé mi lọ jàre bàbá lọ́ba jẹ kájẹ̀bà. nígbà tó ṣáà di 2014 January February March oṣù kejìlá ṣàwọn pọ́dún tó kejì tí ń bọ̀ 2015 tó máa fi pọ́dún mẹ́jọ tá a ti wà lẹ́nu ẹ̀. suddenly akàntì ẹ̀gbọ́ ìpè ní on the 28th of December látọ̀dọ̀ gómìnà sí ọ̀dọ̀ director sí ọ̀dọ̀ commissioner kan pè wá nọ́mbà mi mọ̀ wọ́n ṣáà pé ọjọ́ náà mò ń bọ̀ láti Abẹ́òkúta ni mo dé ìyànà jọjú ní kọ́ yẹn wọlé èmi mo dẹ̀ drive mo wá try láti park ní ọ̀nà tó máa gbà wá já sí Ọ̀tà yẹn n bá máa wo nọ́mbà hello is that Awóyẹmí Ọ̀rọ̀jà kábíyèsí o we are coming to your clinic to give you staff of office lọ́túnla which is on the 31st ọdún kọ̀ọ̀la tí yóò ṣẹlẹ̀ rí ìjọ yẹn dẹ̀bọ̀ síjọ ọjọ́ Monday wọn náà bọ̀ Wednesday kí lélẹ́yìí kẹ̀ mo kọ́ jókòó mo yà níbì kan tí n gbọ́dọ̀ máa sọ lórí afẹ́fẹ́ láti múnú ara mi kan wò pé what is happening tí ọjọ́ pa fẹ́ ṣọdún lọ́túnla tí kálukú sì ń wówó ẹran làwọn sọ pé 31st mi ò believe bí mo ṣe dúró níbi tí mo wà díẹ̀ ní kọ́ọ̀lù oríṣiríṣi ń wọlé wọ́n ti sọ fáwọn tí mi rán bí Ọ̀tà lèmi dẹ̀ wà so hello congratulations máa bọ̀ wá máa wọ̀ pé bílẹ̀ ni ó ní what do you mean tí mi gbogbo aṣọ tá a dá láti 2007 àti wọ̀ ọ́ ṣeré aṣùngbà àti dáṣọ òkè àdálẹ́sì pé lè ní máa wọ̀ lọ́jọ́ báyìí àti wọ̀ ó ti gbó táyìn táwa tiẹ̀ tí ìdáṣọ kankan lẹ́wà ń sọ pé kínní mo wá ronú ara mi sí wọn irú kí leléyìí mo ṣáà ṣe ṣá alẹ́ ọjọ́ ẹ̀ mo délé mo bá àwọn ìyàwó mi méjèèjì sọ̀rọ̀ à ń lọ sí Mìíràn ilé náà ti gbọ́ wọ́n ti pa wọn nígbà tí máa tó bíi 12-1 abdieru ní òru yẹn a lọ sílé nígbà tá a máa fi débí everybody ti wà wọ́n ti ṣe ìpèbí sílẹ̀ àwọn àgbàlagbà láti orígun mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti wà abẹ́rẹ́ tutù yẹn àṣàṣe nígbà tó di 31st kálukú wa ti wà ní orí feed àti ìrètí gómìnà àtàwọn ẹntọ́rẹ̀jì àwọn kan ti irọ́ náà ń padà rí wọ́n ṣe máa jẹ ọba lọ́ndì 31st ṣáwọn gómìnà yẹn ò ní lọ lú wọn lọ́sọdún ṣé kọmíṣánná ní lọ gbogbo ibi tí mo jókòó táwọn ọba ti ń dé rẹpẹtẹ èmi náà wá ń rò pé àbọ̀kàn gbé mi lórí kíní mo wòra mi mo jókòó báyìí náà àfi bó dẹ̀ ṣàṣe gbọ́ sí orí wọn ni ọba dé lóòótọ́ àbí wọ́n tún máa sọ another thing kọmíṣánná wà owó ẹ̀kọ́ mi ó ṣe nǹkan kan wọ́n fún wa ní staff of office tí a ṣe rí pé mo jẹ ọba ní ìlú Mìíràn ní 31st of December 2014 nìyẹn. kábíyèsí ṣègùnsà kábíyèsí kó tó di ìjọba ọba mélòó ló ti jẹ síwájú kó tó di ìjọba. nílùú Mìíràn iná àwọn baálẹ̀ ló ti ń jẹ ṣùgbọ́n baálẹ̀ onípele kejì ni àwọn baba ńlá wa ti wà lọ́dún pípẹ́ sẹ́yìn torí Mìíràn yìí ti wà láti bóyá bíi irinwó ọdún sẹ́yìn ni wọ́n ti tẹ Mìíràn ìdó so àwọn baálẹ̀ ló ti ń jẹ onípele kejì tí wọ́n ti ń bá àwọn ọba Èkó ọba oríṣiríṣi ṣe ṣùgbọ́n ọba tó kọ́kọ́ jẹ Joseph Ọ̀rọ̀jà tó jẹ́ brọ́dà sẹ́mi tí wọ́n jẹ nígbà náà àwọn ni wọ́n kọ́kọ́ jẹ kémi tó wá jẹ ṣìkejì ọba ilẹ̀ kejì lèmi jẹ́. kábíyèsí ọba àná ẹ̀kọ́ fẹ́ at least ẹ máa mọ díẹ̀ nù àwọn àkọ́fẹ́ mọ díẹ̀ nù àwọn nínú wa ọba àná afẹ́ mọ díẹ̀ nù àwọn. Oríọlá Babátúndé Joseph Ọ̀rọ̀jà àwọn ọba àná onísùúrù èèyàn ni wọ́n èèyàn jẹ́jẹ́ tí everybody mọ̀ tá a lè béèrè lọ́wọ́ ẹlòmíì gan kó má dàbí pé mò ń tún ẹbí mi ṣe ẹni tó dáa ni tó dẹ̀ yọ̀ mọ́ gbogbo àwa ọ̀dọ́ nígbà náà àwọn jù wá lọ dáadáa àwọn ọmọ wọn ń sìn lájọ wà ní ìrọ̀ tájọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Mìíràn so èèyàn dáadáa ni wọ́n dẹ̀ ní ìyàwó tó dáa wọ́n ní àwọn ọmọ tó dára wọ́n bímọ dáadáa wọ́n ní ilé iṣẹ́ wọn tó ń ṣe tán fi lo ìgbà tí wọ́n tán lọ kì í ṣèyàn burúkú kì í dẹ̀ ń ṣe oníjàgídíjàgbọ̀n. àṣegùn sà kábíyèsí orúkọ Meiran táwọn ń pè lọ́jọ́ tòní ẹjọ́ báwo ni orúkọ yẹn ṣe yọ jáde kó tó di pé àwọn ń pè Meiran. gẹ́gẹ́ mo sọ pé more than 300 years ago ni Meiran ti wà abúlé bàbá ékeré ni wọ́n ń pè é ìtàn tí àwọn baba ńlá wa sọ fún àwa ni wípé ìtumọ̀ Meiran
ní ọdún náà inú igbó ni gbogbo bíi àwọn baba ńlá wa kẹ̀ babaláwo ni wọ́n ọdẹ ni wọ́n àgbẹ̀ ni wọ́n. So wọ́n ní nígbà náà àwọn ìlú kéréje tó jẹ́ pé Meiran ló ní wọ́n tó ìwọ máa wà níbí tí mi ní bá mention àwọn ìlú yẹn àwọn abúlé yẹn gbà wọ́n ti dìlú ń sìn táwọn náà ti nọ́ba táwọn míì ti ní baálẹ̀ ìwọ̀n tó jẹ́ Meiran yìí ni ó ń ṣe alákòóso wọn nígbà náà lọ́hùn. Wọ́n ní wọ́n wá ní ọjà tí wọ́n máa ń lọ oníkálukú náà dẹ̀ máa ń pa ẹran àti obì tí wọ́n ní obì wọ́n ní kòkó wọ́n ní orógbó táwa náà gbọ́njú mọ́ tó yẹ pé máa ń lọ ń ṣá tóbi àti everything láwọn nǹkan àlùmọ́ọ́nì tó wà nílùú. ṣùgbọ́n jùlọ nípa pípa ẹran torí ọdẹ ni àwọn baba ńlá wa kò sẹ́ran tán kí n pa agilinti ẹran erin ẹran ẹfọ̀n ẹran ẹkùn àwọn baba mu tí wọ́n náà kí wà lórí kíkan débi ta agilinti àti ẹkùn yẹn náà fi ń jẹ́ akárakiri ẹkùn 2 lèmi bọ̀dá wa Túndé tí mo náà jẹ láwọ̀kan yẹn ni akárakiri ẹkùn 1 2 lèmi. So wọ́n ní tí wọ́n bá ti gbé ẹran tí wọ́n ti gbé dé ọjà tí wọ́n ń tà tí àwọn míì ń rà ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún àwọn abúlé kéékèèké àbí tó kù yẹn láti máa wò pé àwọn baba ńlá àwọn yẹn náà máa ń gbé ẹran tó tóbi jù wá sí ọjà níjọ́ márùn tí wọ́n ná ni o àbí ìjọ́ mẹ́sàn ni wọ́n ná ni o àbọ̀sẹ̀ náà ná ni nígbà náà lọ́hùn. Wọ́n ní tí wọ́n bá ti wọ́n ò lè ṣe kán má gbẹ̀rán ńlá wa ṣá tí ń ṣe bí òkété tí ń ṣe wújò ó máa ń yà wọn neighbor wọn yàwọn ní ètò wà ní káàkiri pé ibo làwọn bàbá ṣé oògùn náà fi ń pẹran ni orú ṣe wọn lè wà wọn gbókété kéékèèké wá rí bí ẹran ńlá báyìí ni wọ́n máa ń gbé wá náà wá fi sọ ìlú wọn ya ibi táwọn tẹ̀dọ̀ sí yẹn ẹran pọ̀ ńbẹ̀ gan ibi tí Meiran ti jáde nìyẹn where the bush meat were available níbi tí ẹran ọ̀gbẹ́ pọ̀ sí jù Meiran yìí ní ọ̀dọ̀ ó pọ̀ ju ti abúlé yìí so táwọn bá máa dé ó lè jó kété àbẹ̀tú náà máa gbé ní ẹ wá rẹ̀ tó mẹ́rin àtẹ̀fọ̀ndé tó dẹ̀ ń pa bẹ́ẹ̀ ní ọjọ́ ọjà yẹn ẹran pọ̀ ń lu yẹn ibi tẹ́ran pọ̀ sí jù ni wọ́n ń pè ní Meiran abúlé bàbá kékeré ẹja máa pè Meiran lọ́wọ́ àfi di Meiran lẹ́nì. ẹ ṣe kan kábíyèsí ẹ sà ó ti tó bí ọdún mélòó tẹ́ ti jẹ kábíyèsí báyìí sí. ọdún 10 ni mo ṣe ní ọdún yìí. Meiran yìí abẹ́ ìjọba ìpínlẹ̀ wo ló wà sà. abẹ́ ìjọba ìbílẹ̀ Àlèmọ̀ṣọ́ local government ṣùgbọ́n tí abẹ́ ìjọba àdàgbàsókè LCD ní ìpínlẹ̀ mò ń sọ abẹ́ ìjọba ìpínlẹ̀ Lagos State ní ìpínlẹ̀ Èkó ní abẹ́ ìjọba ìbílẹ̀ Àlèmọ̀ṣọ́ local government but tí ó tún wá ní ọmọlẹ́gbẹ̀ẹ́ ní Àgbàdo Òkè-Odò LCD local council development area. Meiran yìí àwọn olúwo ló bá yín pààlà sà. Aboru ó bá wa pààlà Aboru ń bì àjọpààlà ni Akítán ó bá wa pààlà Àjàsá ó bá wa pààlà àwa àti ẹkọ̀rọ̀ ń bì ó bá wa pààlà àwọn aláàlá wa nìyẹn lẹ́yìn náà aláwọn aláàlá ọlọ́ta ni ó kí ló orúkọ wọn bí ni ó káàkiri tá a bá pààlà ń bì. ẹ sà kí ni orúkọ àwọn ìlú tó bá yín pààlà. Akítán Àjàsá Aboru ẹkọ̀rọ̀. kí ni àjọṣepọ̀ yín sà. àjọṣepọ̀ tó dáa báwọn bàbá ńlá wa ṣe ń ṣe táwọn náà dẹ̀ bá wọn lẹ́nu ẹ̀ pẹ̀lú àwọn bàbá tiwa àjọṣe yẹn náà lájọ ń ṣe àwọn ìkọlá Ọdúnsì ìkọlá Ògúnṣẹ̀yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ìsòtó yẹ̀yẹ̀ Agbénájẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjọ ń ṣe dáadáa ni. Ọlọ́run dẹ̀ ti dá àárín wọn kábíyèsí mo mọ̀ pé nínú àwọn olórin yẹn mọ̀ pé máa fẹ́ràn orin olórin wọn lẹ fẹ́ràn jù ẹ kò dárúkọ olórin. ká má sọ àwọn tó ti lọ àbí àlè mention àwọn lóko sí olórin tí ń fẹ́ ìwọ̀n lú àwọn bàbá Yusuf Ọlátúnjí Elsa Kababa Waidi nǹkan kan ká gbàgbé wọn àti Barrister kọlọmbà àforíjì wọn lólórin tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo fẹ́ràn jù gan-an ọba orin Saheed Òṣùpá òun àti bàbá wa Abbas Akande Obesere tó ṣe 60 years láìpẹ́ I was there àjọṣe ni so àwọn apàdé ń bẹ àwọn olórin nìyẹn ẹgbẹ́ wọn tó kù náà kì í ṣe pọ́njọ́ ta wa o ṣùgbọ́n àwọn tí mo mention mentor mi ni wọn. King Dr. Saheed Òṣùpá àti Obesere Pasuma náà èèyàn torí mo ti pèrè fún 5 years mi ọmọ Haruna Ṣọlá òun ni mo pè ní 10 years so gbogbo olórin la fẹ́ but èyí gbọ́dọ̀ má ní ààyò tiẹ̀. ìdí tí mo fi béèrè lọ́wọ́ ni pé a máa lọ sókè a máa jó sí àwọn olórin tẹ́ nífẹ̀ẹ́ sí jù so tàbá dín mọ̀ pé mọ́jú àbí ìjà dókè ká padà wá. àdúpẹ́. à ń bọ̀.
káwọ̀ padà sórí ètò yín, ètò wa àrọ́bá lẹ́tọ̀ ètò làrọ́bá, bọ́mọdé ò bá tọ̀ yóò bá àrọ́bá, àrọ́bá sì ní oníbàbà ìtàn. Ẹ má gbé kúrò, ẹ fílẹ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ lórí NIGBATI TV channel 137. òun la ṣe wá, mo ṣe wà pẹ̀lú kábíyèsí ọba Meiran. Kábíyèsí ẹ ṣeun. ẹ jẹ́ tún bẹ̀rẹ̀ láti bíbá ìgbà tá a ti dé láti ilé ijó. Ìgbà tí mo wọnú yàrá yín, mo rí fọ́tò kan tó jẹ́ pé ẹ wá aṣọ boy scout níbẹ̀. Wọ́n á pé báwo ló ṣe jẹ́, ṣé àti kékeré tí ṣe boy scout nàbí báwo lọ́rọ̀ boy scout ṣe jẹ́ sà? Ẹ ṣe boy scout yìí 70s ni mo ti wà nú ẹ̀ títí di bí mo ṣe wà yìí. Mi nítorí pé mo jọba kí n fi wọ́n sílẹ̀, bó tilẹ̀ jẹ́ pé a lè ṣe bá a ṣe máa ń ṣe ń gbà yẹn lọ sí campfire lọ́ máa bá wọn ṣe, but ìpàdé mi wà ní ẹ̀kọ́ta wọn tá à ń ṣe lógùdù, níbẹ̀ máa ń lọ ń gbà mí. Kò dẹ̀ sí tí mo ní ṣe, wọ́n máa wá tí wọ́n máa wá ṣe àyẹ̀sí mi, tèmi náà dẹ̀ ń ṣàyẹ̀sí wọn tán bá ní nǹkan kan láti ṣe. Mo ti wà ní boy scout láti 1974-75 táwọn primary school. So tí mo scout dẹ̀ jẹ́ mo fẹ́ràn ẹ̀gbọ́n nígbà náà lọ́hùn, méjì ni wọ́n. Èkejì ní àwọn red cross ni àwọn red cross yẹn là ń ṣe ní school ńgbà yẹn, first aid nǹkan tó máa kọ́ wa tí nǹkan kan bá kọ́ ṣe tó gẹ lẹ́sẹ̀ kí ló máa kọ́ ṣe àti bẹ́ẹ̀ bọ̀. But boy scout mo nífẹ̀ẹ́ púpọ̀ jù, mo dẹ̀ ṣì wà láàrin wọn. Ìyẹn pé ọ̀gá mi lè jẹ́ mi boy scout. Thank you very much. Wow. Ẹ̀mí ò tiẹ̀ ẹ̀rọ tí yẹn wá. Thank you my brother. APAP àpapà kirikiri ẹ̀wọ̀n ó kọ́ wa súnlẹ̀ sọ́sọ́ bá ń bu ewéko ẹ̀nà ẹ̀rùn pàlú. Take my bullet when I die, oh boy scout. Take my boo when I die, oh boy scout. Boy scout take my bullet when I die. Hallelujah, every yapu. Ẹ ṣeun, you know you are welcome my brother. Thank you very much. Ọmọ mo jẹ́ sí mo dẹ̀ tún jẹ́ inú boy scout tún jẹ́ boy sí six scout tún wà ní gbàgbà yẹn. Six scout yẹn ọdún fún navy wọ́n máa ń wọ white àti blue, wọ́n máa ní necktie ní máa fi àgbẹ̀ pé àwọn ṣe navy. Àwọn adó family gbà yẹn. What is a scout? A scout is the person who stand in front of army to collect the history of enemy. That is law something yẹn. So kábíyèsí bàbá kábíyèsí ẹ ṣe gan amari yín bá sà. Mo tún wọlé mo tún wò pé mo tún rí dìtà, báwo ni dìtà ṣe jẹ́, ṣé kábíyèsí ń kọrin àbí báwo ni, báwo dìtà náà tó jẹ́ sà? Ẹ ṣeun olóòtú, ṣe rí yẹn ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ nítorí pé láti kékeré mi mo ti máa ń fi rédíò ṣeré, kò dẹ̀ sí tí ń fẹ́ gbọ́ ńbẹ̀ ju music lọ. Mo rántí tí rédíò àwọn bàbá bá bàjẹ́ nígbà náà kò sí ná, bátìrì náà ń kó sí, tó bá bàjẹ́ mo máa ń ṣe lóru, màmá gbà wọn fìrìfìrì kan bẹ̀, orin ni máa ń fẹ́ gbọ́. Ní gbogbo instrumental báyìí tó bá ṣe díẹ̀ ṣì lè máa bọ́ sókè, kò sí nǹkan musician tí mi ní yàtọ̀ sí pé mo ní instrument bíi speaker bíi mic bíi nǹkan kan tí wọ́n lè fi kọrin o, àti jazz ni tí mo dẹ̀ mọ́ lù, mo ní sax, mo ní kí lorúkọ ẹ̀ kí ló ń ti ń pè organ, keyboard, mo ní keyboard, mo ní gángan, mo lómele, mo ní sakara, mo nílù aláfọ̀ọ́lù méjì, mo ló ní mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà tó yẹ pé mi lè jí kí n má fọwọ́ bà tí mo mọ̀. Mo lu jazz dáadáa rí, especially ní church àmàlà. Mo bó ní fújì náà kọrin rí, mo bá ṣe kí n lu jazz ni o, kí n lu sax tó jẹ́ pé olùṣe kìíní jù mo mọ̀ nípa instrumental ṣá, but guitar yìí mo like láti kàn máa fi play kí n máa just to make myself happy. Kábíyèsí bàbá má tún wò pé gbogbo tún lọ because ó ti ní àwọn question tí mo set fún yín tẹ́lẹ̀, ìgbà tí wọ́n á wọlé ẹ má pè mí ní tójúbọlé ẹran núrù, iṣẹ́ ọwọ́ mi ń ṣe because kò sí ìtàn tá a máa rí àṣà máa fẹ́ wádìí ẹ̀. Mo tún á òṣùṣù pé mo á rí nǹkan bíi eégún, nǹkan bíi ìṣẹ̀ṣe ṣá, báwo ni ìṣẹ̀ṣe ṣe wá jẹ́ nínú ayé inú ìgbésí ayé tà? Ẹ má gbàgbé pé mo ní àwọn baba ńlá mi, babaláwo ni wọ́n, oníṣẹ̀ṣe ni wọ́n. Táwa náà dẹ̀ ní eégún nídìílé wa. Nílùú Ọ̀tà a ní eégún alágbádá, a ní eégún alábala, alégún wáriwò tí wọ́n ń pèlè eégún olóògùn àti gbogbo eégún bẹ́ẹ̀ yẹn. So àwọn nǹkan ìṣẹ̀ṣe kò sí ìtí àkín ṣe nù ẹ̀. Wọ́n bá ń sọ̀rọ̀ oníṣàngó ni wá, ọlọ́ya ni wá, olórìṣà ńlá ni wá,
anẹ́gbẹ́ àní òṣàbèjì àní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eégún yẹn tí ẹ̀ ń wò yìí tó jẹ́ alágbádá, eégún ọba ló láyé nìyẹn. Mo ti dá eégún náà kó tó di pé mo jọba tá a tẹ̀ mọ̀ pọ̀rọ̀ bá ń bọ̀. Mo dá eégún náà sí Ọ̀tà, mo tún dá sí ìlú ọ̀dọ̀ màmá mi tí ó jẹ́ ìyá àgbọ̀n ní Ojúwòyè. So wọ́n máa ń ṣọdún eégún yẹn ní Ojúwòyè. Eégún mi máa ń ṣeré ńbẹ̀, eégún mi ń ṣeré lọ́tà, ó dẹ̀ ń ṣeré níbi ọba ló láyé lálágbádá tí mo ní àtàwọn míì bẹ́ẹ̀. Eégún olóògùn tó jẹ́ wáriwò ìyẹn là ń pè ní arífájogún. Arífájogún eégún náà ti wà nílùú Ọ̀tà tí mo dá bóyá láti 90s. Tégún náà dẹ̀ yìí ń ṣeré, kò sígbà tó ń fẹ́ ṣe ọdún eégún lọ́tà tí wọ́n ní fi orúkọ tí wọ́n ní fi tiẹ̀ náà sínú kí wọ́n dẹ̀ yà á sí inú ìgbàlẹ̀. Ẹ lè débẹ̀ kẹ́ má bẹ́gùn arífájogún yìí bẹ́ẹ̀. So eléégún ni wá, olóró ni wá, a máa ń ṣọdún eégún, a máa ń ṣọdún orò. A dẹ̀ máa ń ṣọdún kan yàtọ̀ sípà ṣe ìṣẹ̀ṣe general ní August 20. A máa ń ṣọdún Erelu festival ní ti Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá land lóògùn ọ̀fẹ́ tó máa ń bá wa dá sí tàjọ máa ń ṣe lọ́dọọdún. Erelu yẹn jẹ́ odò. Odò yẹn jẹ́ odò tí àwọn bàbá ńlá wa fi ń ṣe ìwòsàn. Nígbà náà lọ́hùn, ẹni tó bá dẹ́tẹ̀, ẹni tó ní kíní tó máa ń ṣe wọ́n lẹ́sẹ̀ tí kì í tètè lọ ẹ̀ bí adáàjínà àti sobìà àti nǹkan kan láwọn àrùn burúkú tó ń ṣe wọ́n gbà náà tó bá ti mú wọn dódò yẹn, àwọn bàbá ńlá wa omi odò yẹn náà fi ń ṣèwòsàn. Ẹni tí ò lóyún tó fẹ́ lóyún, omi odò yẹn náà fi ń ṣe. Ẹni tán doyún mọ́nú tí ò tètè bímọ, omi odò yẹn náà tó bá bí wẹ́rẹ́ ni wọ́n ṣe máa ń kí wọn pé Erelu àbíyè alágbo ọ̀fẹ́. Nínú ìtàn táwọn bàbá ńlá wa ṣe tí àwọn bàbá ńlá ti wá sọ fún àwọn bàbá tí wá sọ fún wa pé tán bá ṣèwòsàn yẹn tán wọn kì í gba nǹkan kan, wọn á kàn ní tó bá ṣàtìdá padà wá dúpẹ́. Ìyẹn náà fi ń pè wípé Erelu àbíyè alágbo ọ̀fẹ́, that means ọ̀fẹ́ lẹ́tí ẹ̀kan fún wa ní treatment gbowó, wọn kì í gbowó lọ́wọ́ wọn. Òun làá náà dẹ̀ tẹ̀lé dìsìn. Tá a bá fẹ́ ṣọdún Erelu yẹn ọ̀pọ̀lọpọ̀ máa wá lọ́dọọdún láti wá dúpẹ́ last year pé ọmọ ni mo tọrọ ńjọ́ yẹn kì ní tẹ́ fún mi o, ọmọ mi náà rí wọn ṣàdúrà fún mi. Kí ló tún wá fẹ́ àtúnsọ? Ẹlòmíì àtúnwá wá ń jọ yẹn pé bí mo ṣe rí tọ̀rẹ́ mi àti ti ìkejì mi tó ṣe, èmi náà wá tọrọ lọ́wọ́ ìwọ Erelu yìí báyìí ni mo fẹ́, tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún tán wá ń dúpẹ́. So wà níyẹn a máa ń ṣọdún Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe gan sà, mo tún wá wò ó sùsùsùsùn ẹ má bínú sà, mo tún wá wo inú orúkọ yín lọ. Mo rí inú orúkọ yín, mo tún wá rí orúkọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Mo rí Samuel tó jẹ́ ti Christian, mo tún wá rí Ismaila tó jẹ́ ti Muslim. Báwo ni ọ̀rọ̀ yẹn ṣe wáyé sà? Ẹ ṣeun, ṣe rí yẹn ohun tí wọn bá lọ́wọ́ bàbá èèyàn kì í wúyàn. Àwọn bàbá ńlá wa tí wọ́n bá ti bí wa yàtọ̀ sí wọ́n ṣòro fún wa, wọ́n gbé wa yílẹ̀ ń di eégún dín nǹkan kan, wọ́n á sọ wá lórúkọ nǹkan tán gbé wa yílẹ̀ ń di ẹ̀yẹ. But gẹ́gẹ́ bíi pé ńgbà táwọn kìrìsìtẹ́nì máa dé, wọ́n dé sí ọ̀dọ̀ àwọn bàbá wa. Àwọn bàbá wa òrìjẹ́ tí wọ́n gbà wọ́n mọ́ra náà fi ń fún wọn nílẹ̀ máa kọ́ ṣọ́ọ̀ṣì máa kọ́ nǹkan kan, bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí. So tán bá ti wá bí àwa nídìílé tiwa o, wọ́n á sọ wá ní orúkọ kìrìsìtẹ́nì yẹn pé àgbàgbé wọn, àwa nù yín. Wọ́n á sọ lórúkọ mùsùlùmí yẹn pé àwa náà jọ ń ṣe ni o. Orúkọ ìbílẹ̀ wa yẹn wọ́n á sọ ẹlòmíì ní eégún dúpẹ́, wọ́n á sọ ẹlòmíì ní eégún yẹmí, wọ́n á ní ìwọ Awóyẹmí, ìwọ Fáyẹmí, ìwọ Ṣàngótẹ̀dọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Awóyẹmí yẹn náà sọ èmi, Ismaila yẹn náà sọ mi. Àwọn Muslim ló máa kí àwọn bàbá mi ló máa sọ àwọn àfáà imam tó bá afẹ́sọmọ yìí lórúkọ lẹ́nìí nílànà tí wọ́n á ṣe tiwọn, wọ́n á pe kìrìsìtẹ́nì. Nǹkan ẹ lè èmi náà dẹ̀ tẹ̀lé, mi lè sọ pé àwa because àwọn mi ò ṣe inú ẹbí mọ́. Èmi ń tèmi kò sọ ọmọ tí mo bí tí ò lórúkọ kìrìsìtẹ́nì, mùsùlùmí àti ti ìbílẹ̀ wa ẹ̀. Orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ àpíànú àwọn orúkọ ọmọ mi. Ìtó bá wàhùn tó bá dàgbà kó máa mú bẹ́ẹ̀, ìyẹn ló bá orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá. Ẹ ṣe gan kábíyèsí. Sà, ọdún wo ló wá jẹ́ gbòógì tẹ máa ń ṣe nílùú Meiran? Kò sí tí ó ń ṣe gbòógì o, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ètò ṣe gbòógì, ọdún eégún ṣe gbòógì o, ọdún Erelu festival yẹn ṣe gbòógì, àtọdún Ifá tí máa ń ṣe. Ṣùgbọ́n torí bí òde ṣe rí, a máa ń jọyìn púpọ̀ pẹ̀lú la máa fi ń ṣe ìṣẹ̀ṣẹ̀dé. Nínú ìṣẹ̀ṣẹ̀dé yẹn ìgbónúkó máa ṣeré, eégún máa ṣeré, gẹ̀lẹ̀dẹ̀ máa ṣeré, àwọn ológun, àwọn ọlọ́dẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa ń pa á pọ̀ fún ìṣẹ̀ṣẹ̀dé. Ṣùgbọ́n ọdún Erelu festival yẹn a máa ń dá ṣe òun lọ́tọ̀ ni, àti ọdún eégún tá a máa ń ṣe, a máa ń ṣe àwọn ẹ̀ lọ́tọ̀ ni. Ọdún pọ̀, àwọn ìrúnmọlẹ̀ pọ̀ tá a máa ń bọ̀, la ṣe máa ń kún wọn pọ̀ ní ìṣẹ̀ṣẹ̀dé tá a máa ti fún kálukú lóúnjẹ. Ètò wa jẹ́ tá a máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀, ó ní bí Erelu festival àti ọdún eégún àti Ifá festival. Ẹ ṣe kan kábíyèsí. Ẹ má bínú pé kó tó ṣe bí èwe sà,
wọ́n ní òkun kò gùn títí kó má níbi tó ti wá sà. Ìlú Meiran ibi ló ti ṣẹ̀ wá gan. Ẹ ṣeun bàbá. Nínú ìtàn tá a gbọ́ tá a dẹ̀ nagbolé níbẹ̀, Ilé Ifẹ̀ làwọn bàbá wa ti dìde. Nígbà tí wọ́n dìde nílé Ifẹ̀ yẹn, a gbọ́ pé wọ́n ń bọ̀. Nígbà tí wọ́n ń bọ̀, wọ́n lọ sí ìlú Ọ̀tà. Ìlú Ọ̀tà tó máa dé sí yẹn, à ń pe ibẹ̀ ní Ìwòrò compound tó sì wà ń bẹ̀ dé ni. Ìwòrò yẹn ni àwọn bàbá ńlá mi wà. Wọ́n bí, wọ́n rẹ̀, wọ́n bí sùn, wọ́n bí wàlẹ̀ síbẹ̀. Láti ibẹ̀ ni wọ́n ti máa ń wá ṣe oko àti ọdẹ nílùú Meiran yìí. Inú igbó tí wọ́n wá tún tẹ̀dọ̀ sí pé àgbàtà àti dọ́tà yẹn àti bí àti ẹ̀jẹ̀ ká wọ́n rìn wá sínú bí wọ́n ṣọdẹ wá sínú ìlú yìí. Láyé àtijọ́ àwọn babaláwo máa ń ṣe bí ṣùmẹ́kà ni. Ẹni báwọn làwọn ṣùmẹ́kà ṣe ń ṣe. Tọ́ máa ń lo kinní yẹn kókókókókókókó ẹ̀yà máa rán bàtà. Tẹ́lẹ̀ àwọn télọ̀ náà máa ń ṣe gbàgbàgbàgbà ṣaṣọ yín rán àbí nǹkan kan. Bẹ́ẹ̀ làwọn babaláwo máa ń ṣe látijọ́. Babaláwo máa ń ya ojúlé ní kókókó. Ṣé ẹni fádà àbẹ́ ẹni fádà lé ní? Ẹni tí ó bímọ á ní ẹ bá bá ń dákọ̀ọ́sẹ̀ wáyé ọmọ mi kò ní fẹ́ lọ lé babaláwo kọ́ má bàa rí níbẹ̀ torí ẹ̀sìn tó ń ṣe. Babaláwo wọ́n máa rómìnà wọ́n máa ń lọ káàkiri. Ẹni tó bá ní fádà má bọ̀ ẹ wọlé ọmọ mi kan ara ọmọ wọn kan ya ẹ máa ń dáfá fún bàbá wa yìí ó ti ń pọ̀ kàkàlá kí ló dé náà bọ́n ṣe ń ṣe látijọ́ nìyẹn náà fi dé ìlú yìí wọ́n wá ń dáko wọ́n dẹni tó ń dáko gan lóko táwa sì bá ní 70s a sì bá oko rẹpẹtẹ nísìnyí ni òṣogbo kankan mọ́ ìta náà ń pẹrun oríṣiríṣi ẹ lè ré kú pamọ́ǹsì yàtọ̀ sí kúlé torí gbogbo ẹ ti di ìlú ni wọ́n wá dé ni wọ́n wá tán bá ti wá ṣe oko yẹn wọ́n á lọ sí Ọ̀tà bóyá ní òpin ọ̀sẹ̀ bíi Friday or Saturday wọ́n á tún wá sí ibi wá dàbí abúlé ìdẹ́kọ̀ Ọ̀tà dàbí ìlú fún wọn so wọ́n ń kú lọ́wọ́ tíyàwó òde tó wá tún kọ́lé síbí òun ni Meiran yẹn ní ìlú Ifẹ̀ náà ti ń bọ̀ láti Ifẹ̀ ni wọ́n ti wá sí ìlú Ọ̀tà ní Ìwòrò compound ní Ìsẹ̀lẹ̀ ibẹ̀ ní agboolé wa lọ́tà ló dẹ̀ ṣe wá bẹ́ẹ̀ sí. ẹ ṣe mọ̀ kábíyèsí ǹjẹ́ ìwọ wà fún ọmọ ìlú Meiran ọmọ bíbí ìlú Meiran bíyá wọ́n níwà bí kàn níwọ̀ so tí wọ́n bá wà ẹ jẹ́ ká mọ̀ tó bá dẹ̀ sí ẹ jẹ́ ká mọ̀. ọmọ Yorùbá tó jẹ́ Yorùbá gidi kò gbọ́dọ̀ má léèwọ̀ ṣùgbọ́n àwọn nǹkan míì wà tá a lè sọ lórí afẹ́fẹ́ mi ní ṣe ìwọ̀ lú mi fún yín àbí ìwọ̀ lé mi fún yín sí ọlọ́mọ àjà káyé fún wa léèwọ̀ jẹ́ so kí tinú gbénú kí tìta gbéta ìyẹn wà ní ṣàkóso àgbà jágbádá a máa sọ wọn ní wálé wọn ní mọ̀ òótọ́ ni òun láyé máa ń pe àwọn tiwa àwa ń pe ìpàdé nígbà gbogbo àwọn tó tiẹ̀ ti dàbí alákọ̀wé tán wà ń lo ìtàn bá ní kàn ọ̀rọ̀ lóyìnbó kọ́ yìí ó gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ó gbọ́dọ̀ jẹ nǹkan báyìí tó bá ti rí nǹkan báyìí tó kó yàgò fún ni so ẹni tá a bá dẹ̀wé fún tó bá gbọ́ fún àǹfààní ara ẹ̀ ni so kì í ṣe ohun táwọn máa polongo nínú rédíò pa ẹ lò ó gbọ́dọ̀ ṣe ó ọmọ Meiran ọmọ odò ọ̀rọ̀jà kì í ṣe báyìí o. gbọ́ ti ń sà ọdún fi ń bèrè ni pé ṣe rí i pé kò ṣe pé kò ṣe nǹkan àṣírí ìwọ wá ní cause mo lọ sí ibì kan mo interview ẹ nìyẹn ní alẹ́ ọ̀gùn nínú mi yẹn pé kí ni ìwọ tó wà ń bẹ̀ yan ọ̀gùn lálẹ́ ọ̀gùn yan alẹ́ ń bẹ̀ so ìwọ nìyẹn wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn ṣe kan báyìí níbẹ̀ ìwọ ti yẹn so kó wá ní ìwọ ìlú ọmọ Meiran tó jẹ́ ṣeun èèwọ̀ pọ̀ tẹ́ bá tẹ̀lé iṣẹ́ ẹ̀kan ẹ jẹ́ ìlú tẹ̀lé sọ mo lè sọ kan èèwọ̀ pàtàkì kan tá a ní torí pé òòṣà kan wà ní òòṣà ńlá Ọbàtálá Oòduà ni wọ́n ń pè a ní ojú Oòduà yẹn wọ́n mú bọ̀ láti Ifẹ̀ wọ́n gbé òòṣà wọn dání pẹ̀lú adé wọn ní Ọ̀tà yìí a ní ojú Oòduà yẹn tá a tiẹ̀ ti kọ́lé fún tá a máa ń lọ bọ́ èèwọ̀ tó wà nídìí Ọbàtálá yẹn tó tẹ́ gbogbo ọmọ tó bá ti jẹ́ pọ̀ ọmọ odò ọ̀rọ̀jà ọmọ ọ̀rọ̀jà tó bá jẹ́ òní kò gbọ́dọ̀ mú ẹmu ọ̀pẹ kò gbọ́dọ̀ mú ẹmu ọ̀pẹ èèwọ̀ kan tó wá jẹ́ pàtàkì ìgbín tá a máa ń ṣe yẹn a gbọ́dọ̀ dé ìgbín mọ́nú ilé sùn ìgbín yìí bóyá kó má bàa sá lọ kí n wá dé mọ́nú yàrá tó ró ní ohun tó ṣe lọ́jọ́ kìíní ńṣe ní tọkọ-tìyàwó sùn wọ́n jà lóòótọ́ ṣùgbọ́n kẹ́yìn sí ọmọ wọ́n ṣe máa sùn ọkọ wa rò pé ìyàwó òun ló ń pòṣé àṣegbìn tí wọ́n dé mọ́lẹ̀ nínú ilé tó ń gbọ́ yẹn ó níyàwó òun pòṣé ó ní ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ní nǹkan burúkú tá a gbọ́dọ̀ rírú ẹ̀ mọ́ la ìgbín yìí ìwọ ni látẹ̀ni wọ́n fẹ́ ní ká má jẹ bọ̀tà ń jẹ́ kò ní wàhálà bọ̀tà a gbọ́dọ̀ dé ìgbín mọ́lẹ̀ bí ká fẹ́ sùn bí sìn ká dé èèwọ̀ tó jẹ́ pé nǹkan tí a gbọ́dọ̀ ṣe mistake lé lórí àdẹ gbọ́dọ̀ mú ẹmu ọ̀pẹ kò gbọ́ tó bá kàn wá lẹ́nu lẹ́nu kan má kàn wá lẹ́nu gbogbo mi máa funfun láàárọ̀ ọ̀la náà á gbé wa lọ sójú òòṣà yẹn
gbogbo ara wa lè ní bí òrìṣà ńlá yẹn ìyẹn confam ó wà bẹ́ẹ̀ ní òdìlé wa. ẹ̀rìn afẹ́ sọ tẹ́lẹ̀ nísìn àwọn ọmọ bíbí Meiran táwọn wò wá àwọn ti mọrú ìwọ̀ táwọn nísìn táwọn máa sun tí ò ní lè ṣẹlẹ̀ sí wọn. Ẹ ṣe kan kábíyèsí. Kí ni nǹkan amáyédẹrùn tó wà ní ìlú Meiran báyìí? Ọlọ́run ló mú nǹkan dẹrùn fún yàn àtijọba. Nǹkan amáyédẹrùn tí ìwà rẹpẹtẹ lóòótọ́ a lè ní wọ́n ṣe títì fún wa, a ní omi, a níná lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àyè ẹ̀ bá yọ, àwọn adẹ̀ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ò tiẹ̀ sí ìlú yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà táyé ń dayé tó ń ṣe àdúpẹ́ girama wà, a ní Lagos State Modern College, kódà wọ́n tún ti gbé kí lórúkọ ẹ̀ Technical College wá síbí, Water Corporation wọ́n fún wa lómi, a ní police station tẹ́lẹ̀tẹ́lẹ̀ post ní wa àti di headquarter ń sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, but a tún ṣì ń retí àwọn àti ní customary court kò sí yẹn nílùú ìtẹ́lẹ̀ àti ní customary court ń bí, a ní ọjà ò tí ì ṣe dáadáa tó ní ìta ṣe ń bẹ ìjọba àtàwọn míì náà láti bá wa ṣe, ṣùgbọ́n nǹkan amáyédẹrùn tó ṣì ń jẹ́ bá a ṣe ń ríwò dáadáa òun làwọn ń tà sọ ẹ̀. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí nínú Meiran? Ẹ ṣeun, ohun tá a fẹ́ kí ìjọba ṣe pọ̀ o, àwọn kọ̀rọ̀kọ́ndù kan ṣì wà tó yẹ pé àwọn ọ̀nà tí ò dáa, for example ọ̀nà kan wà ní last bus yẹn títí dé Aboru, àwa àtàboru jọ pààlà, bíríìjì kan wà tó máa bá a ṣe ń bẹ àti ọ̀nà ìyẹn wà, ọ̀nà kan wà níbí tá a fẹ́ kó já sí Ọlálọ́wọ̀ tá a fẹ́ kó já sí Fáfúnmi village níbí, àwọn ìyẹn wà àtàwọn bòmíì nínú ìlú wa tí à ń retí lọ́wọ́ ìjọba kí wọ́n bá wa ṣe. Ẹ ṣe gan kábíyèsí. Ìmọ̀ràn lẹ ní fún ọmọ ìlú Meiran àti ará ìlú ìgbé Meiran. Ìmọ̀ràn lẹ ní fún ọmọ ìlú Meiran àti ará ìlú ìgbé Meiran. Ìmọ̀ràn tí mo ní fún àwọn ọmọ ìlú Meiran ni wípé lóòótọ́ a lè na travel lọ sáké sóko ilé lábọ̀ sí mi oko, kó má gbàgbé ilé láti ṣe nǹkan tó dáa sílé. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ la bá ní kò sílẹ̀ mọ́ kò sí nǹkan kan mọ́, béèyàn bá wálẹ̀ á rílẹ̀, ẹlòmíì ò ralẹ̀ ilé ló ń rà, so ká má ro rárá wa pin, ká má dẹ̀ ṣe jàgídíjàgan, ká tẹ̀lé ohun táwọn bàbá wa máa ń kì nílọ̀ fún wa, ká gbọ́ràn, ká gbọ́ tòbí, ká gbọ́ tàgbàlagbà, ká gbọ́ tìjọba, ká má ta fèlèfèlè ohun tíjọba ò bá fẹ́, tí ọba náà ò fẹ́ láti ní kan ṣe, káwa náà ká tẹ̀lé òfin ìjọba, torí gbogbo under ìjọba náà la wà, àní dáràn ìjọba àní dáràn ayé. Àwọn tó dẹ̀ jẹ́ pé lẹ́bọ̀ wa láwọn tó wá ń ralẹ̀ lọ́dọ̀ wa tá a jọ ń gbé, bí wọ́n ṣe ń ṣe nìkan máa ṣe, kò sí àṣàdànù nínú ẹnìkan kan nu wọn, kò dẹ̀ sí àjọṣepọ̀ tó dánmọ́rán dẹ̀ wà láàrin àwa àti wọn, torí pé àwọn bàbá wa ò fọwọ́ bẹ́ẹ̀ mú, àwa náà ò fọwọ́ bẹ́ẹ̀ mú, ọwọ́ àlàáfíà lájọ fi múra wa tá a jọ ń ṣe, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Kábíyèsí, fún àwọn tó ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa ní yàrá báyìí, kọ́sà àwọn oníṣẹ́ ìtàn amóhùnmáwòrán wọn ni, ó ṣe ìtàn TV wọn ni, ẹ bá a dárúkọ sí lẹ́ẹ̀kan sí fún àwọn àlejò. Ẹ ṣeun, orúkọ tèmi ni Aláyélúwà Ọba Dr. Samuel Awoyemi Ismaila Adisa Adéwálé Ọ̀rọ̀jà Akarakiri Ẹkùn 2, the only Meiran of Meiran Kingdom, Awori Land, Lagos State. Tó ẹ ṣe gan kábíyèsí o, a máa rí bá o, ẹ pẹ́ fún wa o, nílùú Meiran ikú a máa ké bí ikú, a máa ṣe o, ẹyẹ a máa ké bí ẹyẹ, ó ti ṣe bẹ́ẹ̀ o, ó ti ṣe o, ìyẹn ti ṣe bẹ́ẹ̀ o, ẹ ṣeun. Tó pàdé jù báyìí lọ lórí ètò wa àrọ́bá ètò làrọ́bá, wọ́n ní bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ni òní bàbá ìtàn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ ń ṣe ètò, mo dúpẹ́ lọ́wọ́ Wálé cameraman mi àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Gbénga náà cameraman mi kejì, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ Odi náà, mo dúpẹ́ àwọn náà ó sásọ̀tún sásòsì kó lè dá náà ni. Tó wá lè bàbá, mo dúpẹ́ lọ́wọ́ Ṣámà náà tó ń jẹ́ kẹ́ máa rí wa wò.